ìròyìn tó sọ pé alásè kan fi májèlé sínú oúnjẹ fún ààrẹ Tinubu ohun tí a mọ̀ rèé. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ti jáde síta láti pariwo pé irọ́ lásán oníròyìn kan tó mà káàkiri orí ayélujára wípé ọ̀kan lára àwọn alásè tó ń ṣiṣẹ́ ní ilé ààrẹ Aso Rock ó gbìyànjú láti fi májèlé sínú oúnjẹ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Iléeṣẹ́ ààrẹ Nàìjíríà ṣe àpèjúwe ìròyìn náà gẹ́gẹ́ bí irọ́ tó jìnnà sí òótọ́ o. Èyí máa ń wáyé lẹ́yìn tí ọ̀pọ̀ ojú òpó ayélujára tí wọ́n máa gbé fídíò kan àtàwọn ìròyìn kan nínú èyí tí wọ́n ti ní òṣìṣẹ́ ilé ìdáná ní iléeṣẹ́ ààrẹ Nàìjíríà èyí tí ọ̀pọ̀ máa ń pè ní Aso Rock Villa ó ti wà ní àhámọ́ lórí ẹ̀sùn pé ó gbìyànjú láti fún ààrẹ Nàìjíríà ní májèlé jẹ. Nínú àtẹ̀jáde kan tó fi síta lójú òpó ayélujára ní ọjọ́ àìkú Sunday, ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nánúgà tó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn ó máa fi ẹ̀yìn ọwọ́ ó máa fi da ìròyìn náà dànù. Kò sí òṣìṣẹ́ ilé ìdáná Aso Rock kankan tí àwọn agbófinró mú, kò sì sí aláṣẹ ilé ìdáná Aso Rock kankan tó gbìyànjú láti fún ààrẹ Tinubu ní májèlé jẹ. Ẹ jọ̀wọ́ ẹ bu omi pa fídíò ìròyìn òfegè yìí. Yàtọ̀ sí àtẹ̀jáde iléeṣẹ́ ààrẹ yìí, kò tí ì sí iléeṣẹ́ ààrẹ kankan tó ti gbé ìròyìn jáde lórí rẹ̀. Èyí sì kọ́ ni ìgbà àkọ́kọ́ tí ìròyìn tó ní í ṣe pẹ̀lú ìgbìyànjú láti ṣe ẹ̀mí ààrẹ ní ṣùtá yóò máa jáde sí ìgboro ayé. Lóṣù keje ọdún tó kọjá làwọn agbófinró iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ó ní wọ́n fi páńpẹ́ ọba ó ní wọ́n fi gbé sọ̀rọ̀sọ̀rọ̀ orí ayélujára kan lórí ẹ̀sùn pé ó ń gbé ìròyìn pé wọ́n ti fún ààrẹ ní májèlé jẹ ó sì ti kú. Àdúàgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ tó bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wo wa, àánú Ọlọ́run bá rèé yóò wá ẹ̀mí àti rí o, àmín.